mo pe bàbá Mufti fún ara mi. ntọ́ mẹ́nuba tán sọ jù ni pé wọ́n fi àdó sí àwọn lápò nígbà tán dé hospital lẹ́wà gbà lọ́wọ́ àwọn. sáàmà ọ̀fara balẹ̀ sọ̀rọ̀ pé àmàlàwà rí. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yìí common sense ni wàá ọ̀wà ní ojúkó ní ìṣòro ẹ̀rí kẹ́kẹ́ ojúkó ẹ̀rí kẹ́kẹ́ ẹ̀rí kẹ́kẹ́ lápò tí òní jẹ́ ọ̀rẹ́ mi ni títí lọ́sọ̀ sí ní lápò. common sense lọ̀rọ̀ yìí rà. bàbá àtìkó ìkẹ́kọ̀ọ́ ìṣìnà. ok bẹ́ẹ̀ni ó tọ́ ni but wọ́n dárúkọ bàbá Pàtírà àti bàbá Gùnìáwí ń pẹ́ àwọn wà ń bẹ̀ ǹgbà tẹ́wọ́ gbà padà. ọ̀dà ẹ ṣeun ọ̀dà ẹ ṣeun kí wọ́n bọ̀ ọ́ ní láti kábírì mú palẹ̀ mọ́ láti kábírì mú. ok ní. ìṣẹ̀lẹ̀ yìí èmi kan ló sojú wọ́n wà sínú ìjásùlẹ̀ sọ fún ọkọ̀ yẹn ju ìkẹ́kẹ́ sí mùdúrù lápò. sápò mùdúrù. olúwa ńlá ẹ̀kọ́ sọ fún mi. àmọ́ yóò padà débi pé a padà jáde sórí atẹ́gùn láti sọ ilé yìí. níta àfihàn sùúrù ni pé nígbà tí bàbá ọba àlọ́ni ti dá sí. ṣé wọ́n fi àdó sí wọn lápò àbọ̀ fi sí wọn lápò ẹ jẹ́ kẹ́yìn tẹ gbọ́ díò gbogbo ọdíò yìí ẹjọ́ jẹ́. mo pe bàbá Mufti mo bẹ gbọ́ bẹ́ẹ̀ mo pe bàbá Mufti fún ara mi mo pe bàbá Mufti o mo pe wọ́n fún ara mi. tẹ̀fẹ́ gbọ́ wọn lẹ́nu tí má fẹ́ gbókòdó ọ̀rọ̀ yìí o kí n pe bàbá wa Abdulqadir Sheikh Abdulqadir Al-Allama Maktabatul Masha àwọn yẹn gẹ́gẹ́ library tí ń fẹsẹ̀ rìn lórílẹ̀ Sheikh Abdulqadir nílé márùn ń bá pe bàbá ẹ gbọ́ ohun tí wọn náà lé ní pẹ̀lú ògùn Ọlọ́run màá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí ti Mufti tí mo pè fún ara mi màá ṣẹ̀ wá play yẹn fún wa bismillah. ìṣẹ̀lẹ̀ yìí èmi gan ló sojú ẹ̀sẹ̀ sáma èmi gan ló. mo bẹ gbọ́ àárín yẹn ọlá àwọn lọ̀rọ̀ yẹn ṣojú ẹni tó ṣojú gan la gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bismillah. lẹ́yìn tí bàbá wí tí a fi dákọ̀ ẹgbẹ́ rẹ̀ sídà tí èmi gẹ́gẹ́ tó pè ní. nígbà tí ṣẹlẹ̀ a lọ sí ilé ìwòsàn tí wọ́n gbé bàbá lọ tí a rọ̀ sí bàbá lọ. tọ́ èmi wá ń bọ̀ lọ́kàkán ayélujára àwọn kẹ́kẹ́ kẹ́ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi dáadáa tó àmì bẹ́ẹ̀ máa wọ́n ń bọ̀ lọ́kàkán kẹ́ ẹ yọ sí mi lọ́kàkán ní face to face. wọ́n lè dúró ọwọ́ aṣẹ́wọ́ sí mi ní ìbílọ̀ ìyẹn Mufti ọwọ́ aṣẹ́wọ́ sí mi báyìí wọ́n á déwájú ẹ̀ ìjọba mi àwọn ọmọdé ti pa aláṣẹ wọ́n sì máa fọ́tò ẹ̀rí wọn bẹ̀rẹ̀ fara yìí wàlúbájá ọ̀ṣunrù ló fi sọ. La ilaha illallah. bẹ̀rẹ̀ fara wọ̀ṣunrù wàlúbájá èmi tó sọ fún mi wàlá náà tún láyé alàlùkàdìrì. La ilaha illallah. èyí wá mo wá dààmú bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn mo fẹ́ kó láti sí níjọ́ yẹn torí bí kìbìtì lọ sókè wọ́n á sáré lọ́kọ̀ gba ìwòsàn fún kẹrẹ́bíkì yẹn tọ́ nígbà tí ó wá di ẹ̀rọ. mo ń gbọ́ yín bàbá. ẹ̀rọ nígbà tó wá di àárọ̀ ọjọ́ kejì. tó wá di àárọ̀ ọjọ́ kejì ló wá gbé ìkódẹ òun ìdí ayékòótọ́ ni wọ́n ń pè ní kódẹ. bẹ́ẹ̀ni ìyá ayékòótọ́ bẹ́ẹ̀ni. àti ẹ̀jẹ̀ ó gbé lọ pé òun ju kankan sí wọn lápò. ẹ̀rọ ń tó òun dẹ̀ jù sí wọn lápò yẹn. àfi kéèyàn fi ẹ̀jẹ̀ ewúrẹ́ àti òwú kéèyàn fi ra ènìyàn lérí. ẹjọ ẹ má bínú bàbá wọn ní ẹ̀jẹ̀ táwọn gbé wá yẹn àti ìyẹ́ ìkódẹ yẹn tó jẹ́ ìyẹ́ ayékòótọ́ yẹn wọn ní òun lẹ̀rọ táwọn máa fi ra wọn lórí ẹ̀jẹ̀ yẹn pẹ̀lú láìláìlá. òun ní ẹ̀rọ àdókò òun jù sí wọn lápò lánàá. ní ọ̀sẹ̀ kọ́kọ́ tí wọ́n gba àdóyàn tí wọ́n bá yẹ kẹ́kọ̀ọ́ kó jù kẹ́kẹ́ àbákò ó ní máa ń wà pé wọ́n tó ń ju kẹ́kẹ́ sí wọn lápò. ọ̀rọ̀ ní òun lòun ní ìṣúra òun ní kíní yẹn. ẹ̀rọ rẹ̀ tí àbá tí wọ́n á lò fẹ́ni tí èsè òun ẹ̀rọ rẹ̀ ní kódẹ àtẹ̀jẹ̀ ewúrẹ́. Allahu akbar. tọ àwọn mẹ́ta ló bá ń bẹ àfàṣàdójì olùkọ́sọ fún pa ní kọ́sọ fún ọmọ àmùdírù ọmọ àmùdírù àti àfàbùsọ́mọ̀rì kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. Allahu akbar. tí bàbá mi bá wà òkè tó wọ́n fẹ́ lò á lò fún ààrẹ bẹ́ẹ̀ tí àlẹ́ fi kẹ́kẹ́ náà wọ́n dé báyìí. Allahu akbar. àfa yẹn fi gba excellent lọ́dọ̀ mi. Allahu akbar. Allahu akbar. excellent. tọ àfa àbá fi kúrò mẹ́. tó tó Ọlọ́run. nígbà tó yá wọ́n transfer àmùdírù lọ sí Àbújá. bẹ́ẹ̀ni. nígbà tí wọ́n gbé Mufti lọ sí Àbújá ní àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ pé Mufti sọ pé òun san bíìlì hospital ó sàn sọ àwọn ọ̀rọ̀ kan àwọn oníkàdìdì ká lọ dìbọ́ọ̀kì ọ̀rọ̀ yìí lórí social media. mo wá pe àwọn èèyàn pé ẹ̀fẹ́ ká jáde irú nǹkan báwọn lásìkò yìí lásìkò tí ọ̀rẹ́ bàbá wa àwọn ẹbí ẹbí ń bá wọn lọ́tọ̀ èyí ni ká tó máa wá sọ ìjà ká tó máa jà ẹja sí sùn. ṣé Suleiman kan sọ ó ṣe kínní yìí ẹ jẹ́ ká pè láàrin mi àtọ́lọ́hún
ẹ bá kọ́ ọ́nà rẹ́kọ́dù ọ̀rọ̀ mi kẹ́sì má gbé ẹ jẹ́ ká pè kábí tọ̀ nígbà tó fi dẹ̀ láti Àbújá ọlọ́wọ́ mùdírù Àbújá wọn à jẹ́ kó rí mùdírù ó wá darí padà dé ó pè mí fún ara rẹ̀ láàrin mi àtọ́lọ́hún wàlà anátúláì alálàkàdìrí àdẹ̀jọ́ tó kù sínú ilé ẹ̀ ní yàrá kan nínú ilé ẹ̀ mo dẹ̀ bí láwọn ọ̀rọ̀ yìí èké sọ̀rọ̀ àdókè sọ̀rọ̀ kẹ́kẹ́ ǹjẹ́ ọ sọ pé ọ̀rọ̀ Sàbíìnì ó dẹ̀ ló wọ̀n sọ bẹ́ẹ̀ àwọn ọmọ sábẹ̀ àwọn ọ̀rọ̀ mẹ́ta wọn ni òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ náà jáde sọ̀rọ̀ yìí àwọn ẹ̀jẹ̀ tì mí kì í sọ̀rọ̀ àdó òun gẹ́gẹ́ ló wá wí fún mi fúnra rẹ̀ òun gẹ́gẹ́ ló wá sọ fún mi fúnra rẹ̀ pé òun ju ìkéré kan wọ́n ṣe fún sáàmù ni kò lè ràn yàn òun á dùn sí wọn lápò ẹ̀rọ rẹ̀ tẹ́ni wọ́n sọ fún òun ní ẹ̀jẹ̀ ewúrẹ́ àti fún fìlà rẹ̀ pẹ̀lú kò dẹ̀ òun ló sọ eléyìí fẹ́ mi o láàrin èmi àtọ́lọ́hún òun ló sọ eléyìí fẹ́ mi èmi wá wọlé torí inú mi I'm not happy for with assessment yẹn ò dùn mọ́ mi pé wọ́n dùn kankan sí wọn lápò wọ́n fẹ́ gẹ́tì ewúrẹ́ lọ láì sọ fún wọn. mo sì lè sọ ọ́ láàrin mi wá kí n pẹ̀lú rẹ̀ ká fèsì ara wa. Allahu Akbar, Allahu Akbar. ọmọ jẹ kọ́rọ̀ rọ. bẹ́ẹ̀ni. tọ́ àwa wà pẹ̀lú ọ̀rọ̀ yẹn. àwa pẹ̀lú ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ni. tọ́ òfin pé ọlọ́run ní kí bàbá dé. Allahu Akbar. tọ́ nígbà tí bàbá darí padà dé sàpé gbogbo ọ̀rọ̀ yìí bàbá ní làákàyè àwọn ọ̀sọ́nù. bẹ́ẹ̀ni. Wallahi. tọ́ làákàyè àwọn ọ̀sọ́nù. bẹ́ẹ̀ni. mufti náà èmi wá ń béèrè nígbà táwọn èèyàn pè mí tí ó ti di pé kọ́ra ìrìn òdúró wọn pé kí ni ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. èmi wá pèpè mo wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ àfa Wàsíù Markaz àfa Adamu Yahya tó jẹ́ pé òun lọ parí ẹ̀rọ tí kò ní Markaz wọ̀ padà. ipe ìwọ Wàsíù ìjà súlẹ̀ sọ fún ọ pé òun ju ìkẹ̀kẹ́ sí mùdúró lápò. oníwàlúwà kò sọ fún un. ìjà sọ fún ọ pé òun gbẹ́jẹ̀ ìwúrẹ́ lọ torí wọn náà wà lọ́rin àjọ wa mi ò kéṣẹ̀ ẹni wáyé tí òfin sọ fún ọ tẹ́lẹ̀ jà. àbá yẹn láàrin mi àtọ́lọ́hún ọlọ́mọ pé òun ní sọ̀pọ̀ ọlọ́mọ pé èèyàn ní sọ̀pọ̀tì òun ìjọ sọ fún mi. sẹ́gẹ́tì tọ́ àgbàlagbà nínú àwọn ènìyàn ayélujára tó lè kẹ́wọ̀n mi nínú ọ̀rẹ́ yàn ọwọ́ àpèjẹ pé bóòlù àti fẹ́ yanjú ọ̀rọ̀ mufti ní nǹkan bíi 2 years ago bóòlù àti fẹ́ yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú mùdírù mo wá lọ bẹ́ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí a ṣe pè mí tí ìgbọ̀dọ̀ kúrọ́ fún yín mo wá sọ fẹ́ nìyẹn pé tọ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín mo sọ fẹ́ nìyẹn pé ẹ pé afásùdò ní kíjì káwa kájọ fẹ́ mo ní kọ́sẹ̀ tí mo fẹ́ bí kọ́sẹ̀ àkọ́kọ́ pẹ̀lú ìmọ̀ ta ló fi ju nǹkan tó ju sí alápò ẹlẹ́ẹ̀kejì wáì láàárọ̀ ọjọ́ kejì tó fi gbé ẹ̀jẹ̀ ewúrẹ́ lọ ẹ bá mi pè mo sàkà àwọn ọ̀rọ̀ yẹn fáfáà fún bàbá yẹn nú àwọn very important personality mi lọ́rí yà tọ́ wọ́n wá ní àwọn máa jíṣẹ́ fún un nígbà tí ó ti jọ́ tí wọ́n pè mí padà àfáàsúlẹ̀ àmúfíọ̀ wá ọ̀rẹ́ rẹ̀ ló wá nígbà tó rẹ̀ wá èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ mọ́ àti òtí wá èèyàn kàn máa wé sí ọ̀rọ̀ ìdálẹ̀ ni. bẹ́ẹ̀ni gbàtọ́lọ́bọ̀ bá ti síbẹ̀. ẹni tá a jọ wá lọ òun wá ní sáàgbọ́dọ̀dọ̀ olóhùn ọ̀sọ̀rọ̀ ìfàlàjì olè márùn tó mú un wá. àmọ́ pọ́ǹtì kan ní pé òun gbọ́ níbi tó ti jìnnà kíní ẹ̀jẹ̀ ewúrẹ́ tó gbé lọ ẹ̀jẹ̀ tó gbé lọ ọ̀hún tí drop wá kan yàn lérí drop lásán èpè àfi ra yàn lérí bó ti fẹ́ fi ra lérí o drop èèyàn tó dá ẹ má yàtọ̀ sí bí iná tó fi wọlé ọlọ́run. La ilaha illallah wọn fẹ́ fi pa wọ́n yé tẹ́lẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni òun ṣe dìde rẹ̀ kàrà pé òun ní fúláàtì Àbújá ẹ̀rọ ọ̀rẹ́ rẹ̀ tó wà rẹ̀ òun ní fúláàtì Àbújá èsì mú kọ̀ọ̀tọ̀ kékeré ní ọ̀rọ̀ yẹn o. La ilaha illallah. òun ní fúláàtì wọ́n mẹ́sì fúláàtì. La ilaha illallah. ní bàbá fi bú ẹ̀rìn. sẹ́gẹ̀t ọlọ́run ó béèrè lọ́wọ́ wa tá a bá purọ́ mọ́. bẹ́ẹ̀ni ọlọ́run ó bí wa tá a bá sọ eléyìí ìpè ń ta rí nì tó bá sì lè fẹ́ sí èmi ntí mo rí nì kọjá ká jọ sọ. Allahu akbar. Allahu akbar. láàrin kí ẹ náà wá fi ró láàrẹ̀ wò ọmọ sọ fún yàn tó wá jẹ́ pé nǹkan òdodo ni tó wá gbọ́ bá sòdodo ọmọ sọ fún yàn jọ kíní yìí o ọ̀dà ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ ọkọ̀ fi rescue wọn ni òfin wọn ní first aid ni ọ̀dà gbọ́ èyí tó gbé bàbá ẹjọ́ kejì kí ló dé tó ọgbà àmàrà tó gbà àwọn èèyàn ikọ̀ fẹ́ sí nǹkan báyìí. Allahu akbar. wọ́n yìí tí wọ́n fi àjẹ́ fi challenge ẹ̀ tó fi wá sọ nípa rẹ̀ pé kíní yìí àdó yìí iṣẹ́ tí ń ṣe ni ìkóde àtẹ̀tẹ̀ yìí wọ́n tó fi sọ títí dàárọ̀ yìí. ẹlẹ́ẹ̀kẹta wọ́n lọ ti ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ mùdírù ṣẹlẹ̀ ìwọ náà lọ sáré pé gbogbo wa gbà wàláì àwọn fúlàní ló ṣiṣẹ́ yẹn o ṣífì ìfimọ́ mi lọ ló ṣiṣẹ́ yẹn wọ́n ní mùdírù ti fẹ́ gbàgbọ́ ìwọ náà lọ ń sọ káàkiri tó a bá sì ní màmú yìí ìwọ náà lọ ń pọn ilé lọ ń kówó fún wa ìwọ kọ́ dáadáa ni ọ́
mùnáfíkì lélẹ́yìí kò sẹ́ni tí ẹlẹ́rìí ìwé ẹ̀rọ gbọ́dọ̀ gbọ́ gbogbo pọ́ìntì tí mo wí tí ó ní ká má wádìí. tó tún máa sọ pé ká má wádìí àbí kó máa sọ pé ká má sọ̀rọ̀ jáde. pọ́ìntì ni ẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹbẹ́ mi tó pè náà ní etí kú mo sì lẹ́lẹ́rìí méjì tí a fọwọ́ gáàdì nígbà kan fẹ́ ṣubú wípé àwọn mọ̀lúù ti fa aláàsì wọ́n sì máa fẹ́ tó ẹni wọn sẹ́mi bí ọ́ pé kí ló ṣẹlẹ̀ ọkà sẹ́wọ́ sí mi láti fún mi ní ìrọ̀ dùnú tí wọ́n retí kò ṣẹlẹ̀. Subhanallah. ọ̀rọ̀ tó yẹ kó bá àwọn ọdún jẹ́ wọ́n tún sọ bẹ̀rẹ̀ fáàrí. ìbíọ́ sàpọ̀ ọ̀rọ̀ bí mi ìbí ọkà sẹ́wọ́ sí mi èmi yọ síbẹ̀ pẹ̀lú fúra lọ́kà tí mi máa bọ̀. Allahu akbar. ọ̀rọ̀ mẹ́rin ni afárèdè wa nù. bẹ́ẹ̀ni bàbá. ọlọ́run ìpọ́nrọ́ inú àwẹ̀ mo sì wà yìí bọ́dọ̀ ti ṣe rí òun sọ fún yín àmọ́ yóò padà débi pé a padà jáde sórí atẹ́gùn láti sọ ilé yìí. níta afẹ́fẹ́ sùúrù ni pé nígbà tí bàbá ọba àlọ́ni ti dá sí bàbá àmọ́mú fúlàní ti dá sí táwọn bàbá wa ń wí kankan àwọn àbáyé ọ̀rá rẹ̀ láti máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n pé kí ló wí àwọn olè márùn náà ni wọ́n ń dájà alẹ́ o àwọn ọ̀fẹ́ kúrò náà parí o ẹgbọ́dọ̀ tí wọ́n tún sọ ìlà àwọn èèyàn máa wí tí wọ́n máa wí nù àmọ́lọ́dọ̀ onílà àkáyè òsibí tí ti lè rojọ́ yìí tí mo sọ yìí àgbo bọ́rọ̀ ti ṣe jẹ́ nìyẹn tí o sì lágùn bára rẹ̀ kò sí atẹ́gùn kankan kò sí kankan tó rújú lé nìyẹn kò sì rí nìyẹn. ẹ ti gbóhùn bàbá wa Sheikh Abdulkadir onílé márùn lórí ọ̀rọ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ èmi ò ní sọ̀rọ̀ kan lórí ẹ̀ kó máa jẹ́ nítorí kálukú máa ronú lé lórí ẹ wá jẹ́ ń play ibi tí mo ti pe mufti fúnra rẹ̀ mo wá fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́. ọlọ́run ọlọ́sọ̀ kọ̀dọ̀ àlàyé kẹ̀kẹ́ lẹ́yìn ọlọ́run tó sun ọlọ́run tó rọ̀ sojú ju gbogbo àrò kápẹ́ dá sí i tó wà tó bẹ́ẹ̀ lórí oṣooṣù ọlọ́run kò rí bẹ́ẹ̀ oṣooṣù ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ. ní àjàbọ̀ kan tí a fẹ́ máa jẹ àjàbọ̀. tọ́ ọ̀rọ̀ yẹn jìn ó sì ń bá fún mi because èmi gan-an mo sì sọ̀rọ̀ nípa ẹ̀ pé téèyàn ọba fẹ́ téèyàn kò sí hòtẹ́ẹ̀lì yíyáyé wọn lè rẹ́nà nípa ni. bẹ̀ẹ̀tì bọ́ọ̀rọ̀ bá dàrú mọ́ ẹ̀rọ sọ́dà dàrú mọ́ lọ́wọ́ ni. láíláí kò dàrú mọ́ náà lọ́wọ́ wàláhì. àbẹ̀ ọgbọ́ bọ́ọ̀lù ti pèrè ní ọlọ́run lòun lọ́wọ́ bá tóun máa kọ̀kọ̀ ju gbogbo. alimu nàgẹ́ bí wà ṣáádá tì ní bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni. káfí isu yẹn lè káwọ ọ̀rọ̀ rẹ̀ fọlọ́n tó ọba tọrọ sójú tọ́wọ́ agbẹ́gbẹ́ náà ti sọ́ọ̀mù lórí oṣooṣù ọlọ́run bẹ́ẹ̀ kó rí oṣooṣù ọlọ́run. so because àwọn ẹlòmíì tún lè pè ẹ mọ̀ pé àwọn ẹlòmíì tún sì lè pè yín tó máa possible kán máa bè lọ́wọ́ yín. ti àwọn oníṣàn àbá. sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ ẹni tí bá ń pè ní tí bá ń béèrè irú nǹkan bẹ́ẹ̀ ń béèrè níbẹ̀ ìdí bí exposure tiẹ̀ bó ṣe mọ àti bí tí a gbé ìròrí wa ó dàgbà jù lára lọ. bẹ́ẹ̀ni. ìròrí wa dàgbà jù lára lọ. tí wọ́n sọ lọ́dà tí wọ́n sọ bí wọ́n sọ pé bí wọ́n sọ ní ìgbé tí wọ́n sọ bẹ́ẹ̀ lórí kílẹ̀ ní abẹ́ fi kò rí bẹ́ẹ̀ sọ́bẹ̀ rẹ̀ bá wọn padà ní pé mo fi béèrè lọ́wọ́ wọn wọ́n lè rí bẹ́ẹ̀ sọ́bẹ̀ rẹ̀ bá wọn jà ní àbílẹ̀ náà wọn. ọ̀rọ̀ ti kọjá kéèjì yẹn irú ọ̀rọ̀ bá àwọn tọrọ bá wọn bá wáyé yóò já sí pé láàrin èèyàn méjì ẹ fojọ́ fún yàn wọ́n wá pe àwọn méjèèjì pọ̀ pé dákun gbọ́ báwo lọ́rọ́ ṣe jẹ́. ẹ sọ́tẹ̀ mi èmi náà sọ́tẹ̀ mi ni. àmọ́ ọ̀rọ̀ tí a bá ti conclude nínú ẹ̀mí ẹ̀ ó dẹ̀ ti ní kọ̀ọ̀tù máìdì ẹ̀ tó ti sọ fáyé wípé lágbájá lọ́wọ́ ti báyìí sí mi kí àbáwò ráwà ní ìlú tẹ̀sí máa wú. bàbá mo fẹ́ tí aláàtì understand àárín kan bẹ́ẹ̀ sà mo wo fídíò wọn jọ́ tó ń sọ̀rọ̀ yẹn ṣe bá wa wọn ò fẹ́ mẹ́nuba ọ̀rọ̀ àìsàn yẹn nítorí mẹ́nuba tó ń sọ jù ni pé wọ́n fẹ́ fi àdó sí àwọn lápò nígbà tán dé hospital lẹ́wà gbà lọ́wọ́ àwọn. sáàmù ọ̀farabalẹ̀ sọ̀rọ̀ pé àmàlàwà rí ọ̀rọ̀ yìí common sense ni màá ọgbà ní ojúkó ní ìṣẹ́ mọ́fẹ́ fi tẹ́ ẹ̀jọ̀kó ẹ̀mí tẹ́lẹ̀ fi kájọ́ lápò sí oníjẹ́wọ́ ẹ̀mí ni pété lọ́nà sí lápò. common sense lọ̀rọ̀ yìí náà. àjòkó ìkákò ìṣìyàn. bẹ́ẹ̀ni ó tọ́ ni but wọ́n dárúkọ bàbá pátírà àti bàbá agùnìyàwí ń pẹ́ àwọn wà ń bẹ̀ ǹgbà tẹ́wọ́ gbà padà. ẹ ṣeun ọ̀dà òṣèlú kí wọ́n bọ̀ ọ́ nígbà tí kádìrì mú palẹ̀ mọ́ láti kádìrì ni. ok ní ọ̀dà bàbá kò sí wàhálà bàbá kò sí wàhálà bàbá. assalamu alaikum. la ilaha illallah muhammadur rasulullah. ibi tí ọ́díò
àkọ́kọ́ èmi àti baba mufti ngbà tí mo kọ́kọ́ pè wọ́n bí tọ́jú yẹn parí sí nìyẹn mo lérò pé ẹgbọ́n bí tó parí sí kó máa jẹ́ ìdájọ́ láàrin èmi àtẹ̀yìn àtònílàákàyè ẹ̀ tó bá nílàákàyè tó bá ti gbọ́ kó máa ṣàlàyé ẹ̀ sí làákàyà rẹ̀ mo wà ṣọ́ pé bàbá mọ̀ pé àwọn nílé látòkọ́dún ìjọ náà kó tó di ń pa sọ̀rọ̀ at length torí kò sí ní tèmi fẹ́ mú jáde bí kò ṣe pé ṣe lè sòótọ́ tó wà lẹ̀ èmi ò sì ní àníyàn pé mo fẹ́ mú ẹnìkan wálẹ̀ àyàfẹ́ntẹ́ náà bá mú wálẹ̀ fún rẹ̀ kò sẹ́dá kan tó tẹ̀lé mẹ́nìkan wálẹ̀ o ò bá sọ jù bẹ́ẹ̀ lọ against ẹnìyẹn lórí social media kò sẹ́dá kan tó lè mẹ́nìyàn wálẹ̀ àyàfi Ọlọ́run fúnra rẹ̀ mo bẹ́ẹ̀ gbọ́ àyàfi Ọlọ́run gangan fúnra rẹ̀ ẹ wá wo ìgbà tí mo ṣàdéhùn pé màá mọ́díò wá ẹ ní pé mi ò tètè jáde wá play ẹni ọdíò torí pé kíni mo gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ dáadáa mo tún wá jókòó mo tún wá rò àìmọye messages condemnation messages advising messages lọ́dọ̀ àwọn èèyàn lórí pé kíni ẹ fọ̀rọ̀ yìí lé ẹ má sọ̀rọ̀ yìí mọ́ náà kíní kan ẹ má dá sáàrin wọn kíní kan ọ̀rọ̀ ẹ má dá sáàrin wọn ilé ti kọjá ọ̀rọ̀ má dá sáàrin wọn ọ̀rọ̀ àwọn èèyàn wa ni ọ̀rọ̀ àwọn àfáà wa ni nínú ìsìlámù ni kò dẹ̀ sí tó fà tọ́pọ̀lọpọ̀ máa ń sọ pé má dá sí látara ń pa ń bèrò àti sòdodo náà ni ṣùgbọ́n ǹjẹ́ bàbá amúfútú jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣá bọ́n jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ bọ́n jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ̀yin náà gbọ́ ní ọ́díò yìí inṣàlá mo fẹ́ kẹ́tù tẹ́tí kẹ́tù gbọ́ ọ́díò eléyìí bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullahi. Ẹ káàárọ̀ bàbá. Àkójọ ọ̀sà. Àdúpẹ́. Yàrá sà. Náà ẹ̀mí mọ̀ pé yín ní ọjọ́ Laylatul Qadr yín sà tẹ̀bá rántí sà. Èmi ò wá ti káró sọ̀rọ̀. Náà Ridwan lórúkọ mi sà. Ó wá ṣàkíyèsí pé bọ̀bọ̀ kan kí lórúkọ ẹ̀ Saheed Shittu ó play àwọn ọ̀rọ̀ kan tó sọ àwọn ọ̀rọ̀ kan máa wò ń pè wẹ́. Èyí tí mi mọ̀ bí ẹ̀yin lẹ́ bá sọ̀rọ̀ ni bí ó gbọ́ níbì kan ni wallahu alam. Ṣùgbọ́n èyí tó ṣe mí ní pàtàkì ni pé àtúnṣe tó ti wà dáadáa tá a ti ń rí àti ìrẹ́pọ̀ tó ti wà láàrin ẹ̀yin àti Modul Markaz tẹ́lẹ̀ bí ó ti ṣe padà ló jẹ́ mi lógún mo dẹ̀ lérò pé yóò wà nínú tó jẹ́ iná lógún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ yín àǹkíní ló wá pàápàá tèmi fi mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run èmi á pè yín n bá ti pè yín látànà bọ́ Ọlọ́run ò kádàrà látara schedule mi tó tight ṣàlẹ̀ sánsà so èmi mọ̀ pé gbogbo nǹkan ló máa nídìí tó dẹ̀ máa ní sábàbí tọ́lọ́run bá dẹ̀ fẹ́ ṣe àtúnṣe sí nǹkan kò sí ọ̀nà tí ò lè gbà fi mú nǹkan wáyé kó ṣẹlẹ̀. ẹ má gbàgbé bẹ̀ yẹn tọ́lọ́run bá fẹ́ kí àtúnṣe bá nǹkan kò sí ọ̀nà tí ò lè gbà fún musa bàbí ẹ̀wà kó ṣẹlẹ̀ ẹ má gbàgbé àárín yẹn ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. ṣe understand bàbá mo á realize pé pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bọ̀bọ̀ Saheed yẹn mo á realize pé. ẹ má sì gbàgbé bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ni mo ṣe fi bá wọn sọ̀rọ̀ which means I have the 30 to 40% wípé ó gbọ́rọ̀ lẹ́nu wọn àbẹ́ni tó súnmọ́ wọn ló bá òun sọ̀rọ̀ tó fi sọ tó sọ yẹn ẹ má gbọ́ lọ. ní èyí tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ń pé ẹ̀yin ń gbìyànjú láti protect baba Modul Markaz lóde lọ́jọ́ yẹn gangan gẹ́gẹ́ bí mo ṣe rí tó yẹ sọ o tó sọ pé ńgbà tí nǹkan ṣẹlẹ̀ sí bàbá tó ní kálukú dẹ̀ ń gbìyànjú láti ṣe nǹkan kan tó lè prevent tó lè jẹ́ kí kíní ẹ̀ tètè kó lára wọn kó má jẹ́ nǹkan kó má lọ́ọ́ dàbí pé àtáàkì lẹ́nìkan mú wá fún wọn ibi tó ní kálukú ti ń ṣe tiwọn bóyá bẹ́ẹ̀ lẹ́yìn náà ti wọ́n gbà subhanallah tí Ọlọ́run kádà ń pé ó ń bẹ lọ́wọ́ tèmi tí mo lè lò ni mo lò yìí bóyá ìyẹn lèmi gbẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe rò ó bàbá bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o that's why tèmi ṣe sọ pé èmi á tún béèrè lọ́wọ́ yín ṣe rí bàbá. ok na bí a kì í sọ tó sọ bàbá ṣé kì í sọ tó sọ dà bí a kì í sọ tó sọ ok ọ̀dà. Ẹ̀kọ́ pàṣẹ ìsìlámù kọ́ wa. Náà. Ìsìlámù ní aláyàdá mọ́ ní alákọ̀wọ́ lẹ́tí fìlàbí. Náà. Kò sẹ́ni tó lè mọ̀ wá tó bá tọ́ dá wa. Bẹ́ẹ̀ni. Ó sì kọ́ alẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ tó kọ́ alẹ́ tọ́rọ̀ bá ti délẹ̀ ìjẹ́ àwọn kò fà àsìkò ń bí náà bá yí fàtàbà. Fàtàbà yà náà. Ẹni tí ọ̀rọ̀ bá délẹ̀ tí a bá gbé wá tá àpò tí bá gbé wá padà náà gbé kẹ máa lọ jì sọ́fìn. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tó bá ti wá délẹ̀ tí mo bá ti wádìí.
bẹ́ẹ̀ni. tí ẹ ti conclude lẹ́nu rẹ̀ tọ́lẹ̀ ti gbé judgement wa ọlọ́ọ̀la tó dájú ọlọ́ọ̀dẹ́ ìfẹ́ tó dájú ọ̀rọ̀ mi ti gbé dájú ọ̀rọ̀ mi ò ní ọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ yẹn má ẹ tó sáfà yẹn kí ló bá wù kálukú rẹ ibi tó lè wí tiẹ̀ gbọ́ wọlé sáńdì kan sọ̀rọ̀ ti kọjá bó ṣe yìí èmi tẹ̀ gbìyànjú mo pé àwọn àfa méjì mo pé àfa Haruna Rasheed mo dẹ̀ pé bàbá onílé márùn lórí ọ̀rọ̀ yìí torí mo try láti find out dáadáa torí mi ò ń try láti sọ nǹkan tí n bá mọ̀ máa ń gbìyànjú láti wádìí ní ibi ìwádìí yẹn lẹ́yìn tí sọ fún mi pé lóòótọ́ ni kó ṣẹlẹ̀ ńjọ́ yẹn wípé ń pé àdó ń pé lóòótọ́ ni bẹ́ẹ̀ fi sí wọn lápò ṣùgbọ́n. Bàbá ṣe kò ọ̀rẹ́ ẹ má bínú sá ṣé kò dáa ká ṣe ìrẹ́pọ̀ padà lórí ẹ̀yin àti Mudiru Malika ṣé kò dáa ní ọba. àfa yìí tó tó mọ òsì mọ ní. ó yé mi ọba. Àlẹ́ Muhammad sọ̀rọ̀ bá ìgbàna tó ti sílẹ̀ fún wa náà ní pé àkọ́kọ́ tí ẹ̀ sì fi hàn wá ni pé ìsìláwò hairu kò sẹ́ni kan tó fẹ́ ṣe àtúnṣe láyé tá a sọ pé o ti kí ọ̀dà àbíkà burúkú kí yẹn ṣàtúnṣe ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. àmọ́tí náà dẹ̀ tó yẹ wá ibi tí a bá gbìyànjú àti ṣe ọ̀nì kádà fà sọ́ra fàlàfà bẹ́ẹ̀ ẹ̀sán méjì jáde méjì lẹ́gbà láti gbìyànjú bẹ́ẹ̀ sọ sí tiẹ̀ gbàládà kà kò sẹ́ni tó ta kàtúnṣe àdúgbò tó bá fẹ́ ṣe lọ́kọ̀ mọ́ta àtúnṣe ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ti yọ̀gbọ̀ ìtẹ̀fẹ̀ fọ̀rọ̀lẹ̀ ọ̀dọ̀ wà fà fọ̀rọ̀lẹ̀ fọlọ́m. ọ̀dà òsì wàhálà ọ̀dà inṣàlá. ọ̀dà òsì wàhálà ọ̀dà assalamu alaikum. ẹ rí i pé ńgbà tí mo play ọdún yìí tí mo ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ the first time tí mo pè wọ́n náà láti mẹ́nu lọ síbi àdó báyìí bàbá excuse me wọ́n lọ mi ò bá wọn drag yẹ ìgbà tó jẹ́ pé òdodo lèmi wá mi ò wá láti fẹ́ bá wọn jà òdodo mo wá wọn dọ́dọ̀ yín mi ò wá láti fẹ́ bá yín jà ẹlẹ́kejì náà tí mo tún gbọ́rọ̀ lẹ́nu Saheed sí pé lóòótọ́ ni pọ́n kó sún wọn lápò bí anti attack mo ò bẹ gbọ́ voice note àkọ́kọ́ mo ò bẹ gbọ́ voice note ẹ̀kejì mo ò bẹ gbọ́ voice note ẹ̀kẹta látara pé a fẹ́ wádìí òdodo tí ń bẹ lórí ọ̀rọ̀ àdó kò ṣàdó ṣáà kó sí wọn lápò ìgbà wo lẹ kó sí wọn lápò kí ló dé tẹ́ fi kó sí wọn lápò but unfortunately nígbà tẹ́mi pé bàbá wa wọ́n fi ìgbà kan ṣàlàyé pé lóòótọ́ ni o àwọn kó sí wọn lápò lásìkò báyìí làwọn kó sí wọn lápò àwọn dẹ̀ kó sí wọn lápò ǹjẹ́ bàbá ṣàlàyé lórí ẹ̀ wọ́n ṣàlàyé lórí ẹ̀ ṣé wọ́n fi àdó sí wọn lápò àbọ̀ fi sí wọn lápò ẹ jẹ́ kẹ́yìn tẹ́ gbọ́ díò gbogbo àwọn díò yìí ẹ jọ̀jẹ̀ ẹ gbọ́ ẹ̀yin tẹ́ gbọ́ àwọn díò yìí ẹ jọ̀jẹ̀.